Africa Content TV. Ẹni nǹkan ṣe báwọn parents ìfẹ́ pariwo. Nǹkan kò ṣe ni o. Àṣeré Sátidé nínú London Town gbọ̀ngàn bá ń ṣe London Town láti ṣeré Sátidé. Ìyẹn March ọjọ́ kẹsàn-án oṣù kẹta. Àṣeré nínú London débi ìṣe o. Àṣeré nínú London ọjọ́ kẹsàn-án oṣù kẹta. Ìgbà tó di 10 àlọ́ṣeré ní Sheffield. Àwọn bàbá náà wọ́n pọ̀ mí lórí mọ́ ẹ̀ síbò àìsàn. Ó wá sinmi láti bẹ̀. Ẹlọ́gbọ́n láàánú kan Gàníyà wọ́n wọ́n mi ṣe rí mi. Mo wá sinmi ìyẹn ní London. Lọ́dọ̀ mọ́ mi àdùn ní àìsàn àti ní London wá sí. Ìyẹn ṣe ń jẹ fún mi. Mo ń jẹ mo mójú mo mú mo jẹ. Mo wá gbàbẹ̀ lọ sí Saudi ọmọ màájà o. Mo lọ sinmi nínú lọ́nà àbáṣu. Ó dá máa rí fún yín ní pé bàbá yín ṣubú. Èmi tó jẹ́ pé mo máa ń sáré látòrí ọ̀dẹ́dẹ́ mọ́bì. Ìdájí at least mo máa ń sálẹ̀ mẹ́rin. Ẹ lọ bá àwọn bá tó bá yàrá. Tó bá dẹ́kun lè mi bàbá Ìsàtò. Tébù tẹ́ni ìsọdú o. Mo lè tún máa ń gbá mo tún gbá báàgì tó bá tẹ́ mi. Ìròyìn ẹlẹ́jẹ̀. Mo máa ń gbá báàgì o. Mo ní mo lè jẹ̀sẹ̀ tí mo tó bá tẹ́ mi. Dúbú lórí stéèjì. Ẹ má sọ bẹ́ẹ̀ máa ò débi sí. Mo dúró tán ní bá ń sùn. Bí o bá fẹ́ gbà pé mo dúró tán, mo ya ìwà. Ìwọ mo ya ìwà. Aláṣọ sídì. Mú màmá. Kí ẹ wá tẹ́sí kí nìyẹn. Gbogbo bá mi náà ló máa ń ní. Àwọn tó ti jẹ́ wọ́n wà bí o. Àwọn fámìlì wa máa ń ní gan. Ẹ bèrè lọ́wọ́ wọn ò báyọ̀ bíbí búrẹ́dì yẹn bèrè lọ́wọ́ wọn pé ṣáà ní àbáàní. Sálẹ̀ yìí. Ẹ lọ bèrè pé tó wà bẹ́ẹ̀. Ìyá wa sí abẹ́ ń ṣe èrè jẹ́ ìjẹ́rìí ni. Àbórí. Ẹ mọ bó rí. Ẹni gbé dání, ẹni gbé sí gbogbo nǹkan. Owó etí, owó ọmú ọgbẹ̀ abẹ́ ń ṣe èrè ni. Ìyá wa sí. Ìjà sí ẹ̀. Ìyá aláṣẹ tó yóò jẹ́ bẹ́ẹ̀ ni. Ìwọ ọmọ mi láti bí 20-something years ló ṣe. Ìwọ ọmọ mi ò ní kú ni. Sọ́ọ́ni bí ṣe rí ni. Ẹ wá lọ súnkì, ẹ má ṣe bẹ́ẹ̀ máa bá ń ṣe. Ẹ wá ní nǹkan ṣe yín, nǹkan kò ṣe mí, ọmọ òkú bá ń ṣe sí mẹ́nu. Àgbọ̀nà méjì mi lóore, mi lóko. Àgbọ̀nà méjì mi rà, mi rà. Ọmọ àgbọ̀nà méjì mi lóore, bẹ́ẹ̀ ti dẹ́gbẹ̀ lọ, bẹ́ẹ̀ ti dé lọ, ẹ ṣe yámàyàmà. Ọmọ àgbọ̀nà méjì mi lóore, bẹ́ẹ̀ ti dẹ́gbẹ̀ lọ, bẹ́ẹ̀ ti dé, ẹ ṣe yámàyàmà. Ọjọ́ kẹfà oṣù kẹta ni mo kú onímọ̀ àdàbà àṣọ wọ́n ti mọ̀ sẹ́yìn. Sẹ́rí sẹ́mù yẹn ọjọ́ tọ́sẹ̀ ló bá ń sí ẹ lọ wá gbóyí ẹ lọ padà ẹ lọ wo déètì ṣé wọ́n nínú ọjọ́ tọ́sẹ̀ ló bá sí. Mo bá lọ sínú lọ́dọ̀ ní tọ́sẹ̀. Lágbo mẹ́ta ọ̀sán ni mo dé Heathrow airport.
ìgbà tó dáko mẹ́rin o agbẹ́rù wa tán. a lọ sínú ilé wa bá ìṣó dáhùn kọ́rẹ́nsì. a lè bẹ̀rẹ̀ lọ́jọ́ tí ìmọ̀ o àwọn àtàyẹ̀wò. àṣírí àlọ́ṣeré ní Birmingham. ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé mi lọ. àṣírí ní Birmingham lọ́jọ́ Friday 8th of March. àgbẹ̀ ìbàdàn ní sátidé o London town láti kọrin o. ó wà lọ́la ẹ̀ bá a sùn. sátidé London town láti kọrin. ṣé àwọn àmọ́ olè.